ilẹ̀ tá à ń gborí ẹ̀ kọjá yìí, ṣé àwa lè wá gba ìlú ìmọ̀ wọn lọ́wọ́ àbí ká pè lórúkọ míì? Àti fẹ́ wọ UK nísìnyí, àwọn tó dá wàhálà sílẹ̀ ní Nàìjíríà ilẹ̀ wọn lè ń rí yẹn o. Tàbá zoom ẹ̀ lọ sísàlẹ̀, so àwọn mú ilẹ̀ tiwa, wọ́n ṣe bó ṣe wù wọ́n for many years. Wọ́n jayé lórí ẹ̀, wọ́n ṣe gbogbo nǹkan lórí ẹ̀, wọ́n tún pè lórúkọ míì, ìyẹn United Kingdom. Nínú United Kingdom láti ní because pilot sọ fún wa nísìnyí pé a ní 40 minutes láti fi land nínú United Kingdom, and England, and ní Wales, and ní Scottish, àtún ní Republic, Northern Republic. Ilẹ̀ wọn lélẹ́yìí o, omi ni mò ń rí nísìnyí. So ṣówádà kọ́ gbalẹ̀ má wà lọ́wọ́. Ẹ jẹ́ ká dìde o, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká dìde ká gbára wa sílẹ̀.